الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، نذكر من قوله تعالى: لم تعلم أن الله له ملك السماوات والأرض. نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير. نعم. الله جل سبحانه وصر إن القرآن لكم لي آية وجوجي إن لم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير. لواني ألم تعلم سئومني يا محمد ألم تعلم أن الله له ملك السماوات والأرض يلون وبالني كفى بالسنة àti gbogbo ilẹ̀ pátápátá yu'adhibu man yasha' yóò máa fìyà jẹ àwọn tó bá wù nínú àwọn ẹ̀dá rẹ̀ wa yaghfiru liman yasha' yóò sì máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ fáwọn tó bá wù nínú àwọn ẹ̀dá rẹ̀. wallahu ala kulli shay'in qadir. Ọlọ́wọ́ Allah, ọba tó ní agbára, tó ní kápá lórí gbogbo ni. Ó ní kápá láti fìyà jẹ ẹni tó bá wù. Ó sì ní ìkápá láti foríjì ẹni tó bá wù. Àyá yìí jẹ́ kan náà àwọn àyàtì tó ń ṣe àfihàn ìkápá Ọlọ́run ọba wa Jalla Subhanahu lórí àwọn ẹ̀dá rẹ̀. Ìpọ́lọ́wọ́ ọba Jalla Subhanahu kò dá ẹ̀dá kan tí ò ní kápá lé lórí. Náà. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. يا أيها الرسول ولوني إوجيش لا يحزنك الذين يسارعون في الكفر. wọ́n yẹ kó jẹ́ nǹkan àbànújẹ́ fún الذين يسارعون في الكفر àwọn tí wọ́n ń sáré tìkẹ́tìkẹ́ lọ sínú kúfù
àwọn tí wọ́n láwọn ò ní gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tẹ́ ní nǹkan míì làwọn máa sìn lẹ́yìn ọlọ́run ọba yaqa'una fihi bisur'atin ay yudhirunahu idha wajadu fursa àwọn tó jẹ́ pé wọ́n máa ṣàfihàn kúfùrù tó ń bẹ nínú wọn nígbà tó bá ti láǹfààní àti ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bí wà sí sọ wípé wa minan nasi man ya'budu Allaha ala harfin ìrẹ́rẹ́ àwọn èèyàn kan bẹ wọ́n ń sin ọlọ́run ọba lẹ́ni tó látàbọ̀gírí lẹ́ni tí ó látà sórí kúfùrù àti Islam wọ́n gbẹ́sẹ̀ kan lórí Islam wọ́n gbẹ́sẹ̀ kan lórí kúfùrù tàbí bàbá fẹ́ wọ́n dàbẹ̀ nípa àwọn kèfèrí ni wọ́n ń borí yóò ní kìíní kàlẹ̀ náà ara yìí náà ló wọ́n dẹ̀ ṣe pé àwọn mùsùlùmí àwọn ni àjùlọ́bá yóò ní mùsùlùmí náà ló náà àwọn èèyàn kan nìyẹn nínú àwọn tẹ́pẹ́ àwọn ní mùsùlùmí àwọn yìí àwọn ni wọ́n ń pè ní àwọn mùnáfìkì kó lọ kó mọ̀ ṣe wá bẹ́ẹ̀. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم nínú àwọn tí wọ́n fi ẹnu wọn sọ pé àwọn gba Allah gbọ́ wọ́n fẹ̀lú sọ pé àwọn gba Allah gbọ́ walam tu'min qulubuhum ṣùgbọ́n kan ò gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àwọn mùnáfìkí nìyẹn àwọn mùnáfìkì yẹ́bí wá wá sí ìròrí wọn nínú Suratu Baqara minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bimu'minin yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun ṣàwọn èèyàn kan nínú àwọn tó ń pèrè àwọn ní mùsùlùmí nìyẹn ó fara ro mùsùlùmí wọ́n ma rùpọ̀ bá wọn mùsùlùmí ṣùgbọ́n nísàlẹ̀ ọkàn wọn lọ́ọ̀lọ́ọ̀ kèfèrí ni wọ́n yudhhiruna al-islama wa yubtinuna al-kufra wọ́n fi islamu hàn sójú sáyé ṣùgbọ́n nínú ọkàn wọn lọ́ọ̀lọ́ọ̀ kèfèrí ni wọ́n àwọn ẹ̀dá tó burú jù nínú àwọn ẹ̀dá tó lọ bá dá nìyẹn ìdí náà sì nìyẹn tó lù wá bí sọ wípé ìyà wọn ló máa burú jù olóyìn náà munafiqina fi darkil asfali minan nari wala tajida lahum nasira lọ́ní àwọn munafiki jìbìjìbì ìsàlẹ̀ lọ́lọ́lọ́lọ́ làwọn máa wà ẹ̀rí rí aláwọ̀ ṣe kankan fún wọn abúlé wa ó mọ̀ síwájú munafiki ó mọ̀ síwájú munafiki wallahi inú àwọn tó burú jù lẹ́dàá ọlọ́run ọba ṣáwùrù dàwáàbì inú àwọn ẹ̀dá tó burú jù òun náà ni àwọn olójú èjì wíwà jìhẹ́ẹ̀nì àwọn olójú méjì ìdàgbàgbé nàìjíríà ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء wọ́n mọ̀ lọ láàrin kúfùrù àti ìsìláàmù ní má ṣe fararu àwọn mùsùlùmí bẹ́ẹ̀ náà ló máa fararu àwọn kèfèrí nílé sọ pé ṣé mùsùlùmí ni wọ́n àbí kèfèrí ìṣesí burúkú ni aláìbí sọ sallallahu alaihi wasallam pé inú àwọn ẹ̀dá aláàbá tí ìyàwó lè jù lọ́díjọ́ ìgbìdà kìyàmà tọ́lọ́wọ́ gbé dìde orí zálẹ́wà jihari olójú èjì ẹ̀ntẹ́ rí lè sọ pé ṣé mùsùlùmí ni àbí ṣe ìṣe mùsùlùmí kó yàwá kó yàwá kó nínú wa nífàkì àti nífàkì kékeré àti nífàkì ńlá kó níwà kó yàwá kó bẹ́ẹ̀ bó kàbẹ̀ yẹ pé nífàkì tá à ń sọ níbi ànífàkù akbaru ni ànífàkù ìtìkọ́dì nífàkù láni nífàkù tó lè gbé kèfèrí lẹ́yìn tó ní ó kà fi islamu hàn ní àti nífàkì ńlá àti nífàkì kékeré kó yàwá kó níbẹ̀ oríyẹ ayé rasul olóòrùn ìwọ ànábìwò jíṣẹ́ wa láyá hùn kálẹ̀dínà yusari'una fil kufri minalladina qalu amanna bi afwahihim wa lam tu'min qulubuhum àwọn máa rí wọn
nínú àwùjọ àwọn mùsùlùmí irú wọn làwọn tó jẹ́ pé tó bá gbọ́ táwọn kèfèrí bá sọ tí ò dáa nípa Islam ọkàn ó sì máa lọ́dọ̀ wọn. ẹ mọ̀ gbọ́ pé àwọn mùsùlùmí kan pé ẹnìkan sọ pé àwọn yíga kí láǹfààní àwẹ̀ yẹn gẹ́gẹ́ bọ́ ní onáṣì ti gbàgbọ́. Subhanallah, ó ti gbàgbọ́ ní ìyẹn sọ ó sì ti gbàgbọ́ gbọ́dọ̀ kó ṣàánú wa bá tí ò sí mà kò sí mà wọn ò wá mọ̀ nípa ẹ̀sìn wọn tábẹ́gùn bá ti fẹ́ bá ìlú kan fẹ́ wọn dànù ní kó lọ kó ṣàánú tiwa. Olùmílá lẹ́ni iná kọ́ọ̀lù ọmọ náà bí a fún ààyè ìwọ̀lọ́mọ tó omi qulubuhum. Olùmílá lẹ́ni iná haadu bẹ́ẹ̀ náà sì ni irú àwọn èèyàn tí ìwọ Muhammad tó gbọdọ̀ jẹ́ kí ìbànújẹ́ bọ́ nípa àlámọ̀rí wọn ó wù ọ́ kẹgbà Islam nígbà tó dé Madina tó sì wádìí ń pa ààrẹ tẹ́lẹ̀ pé ànábì òdodo ní ọ́ lóòótọ́ ṣùgbọ́n tí wọ́n wá gbà mọ́jẹ́ kí ṣe sí wọn yẹn mọ́jẹ́ kó bá ọ́ nínú jẹ́ sàmárùn ẹni ní kẹ́dìrì àwọn Yahudi tó jẹ́ pé ọmọ ń tẹ́tí sírọ́ ni ìrọ́lá ọmọ ń tẹ́tí sí alladhi iftarahu ahbaruhum sàmá àkọ̀wé gbogbo ọ̀rọ̀ tí àwọn àfọ́ àwọn máa ń pa fún wọn gbogbo ẹ̀rọ máa ń gbàgbọ́ ń ti wọn sàmá òun ẹnìkan min akharin lam ya'tuk àwọn náà sì làwọn tó tó máa ń gbọ́ ọmọ gbọ́rò ìyàwó èèyàn kẹtàwọn tí ìwà débọ̀ nínú àwọn Yahudi Khaybar tí Ànábì sallallahu alayhi wa sallam tí ó padà jàwọ́ lógun ní ọdún keje hijira wọ́n ní wọ́n hum ahlu Khaybar zana fihi muhsanan fakarihu rajumahuma faba'asu Quraydata liyas'alu an-nabiyya sallallahu alayhi wa sallam an hukmihima wọ́n ní àwọn náà ní àwọn Yahudi Khaybar tí ẹnìkan àwọn ọkùnrin àtobìnrin kan tí wọ́n ti níyàwó tó ti lọ́kọ̀ọ́ lé tó bára wọn ṣe zìnà fún wa fẹ́ sọ̀kò pa wọ́n àwọn ará Qurayza àwọn Banu Qurayza lọ́ba wọn bí ànábì lọ́ba wọn bí wọ́n sí àwọn rí ìdájọ́ kan tí yóò favour àwọn so olùwẹ̀dẹ́dà Jalla subhanahu wa ta'ala wọ́n kìlọ̀ fún anábìrẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ipe kó má jẹ́ kí ìṣesí wọn yẹn àwọn Yahudi yẹn kó má jẹ́ kí ìṣesí wọn yẹn kó má jẹ́ kí ó bà òun nínú jẹ́ wọ́n ni yuharifuna al-kalima an mawadi'ihi inú ìṣesí àwọn Yahudi ni pé àwọn máa ń yí ọ̀rọ̀ Ọlọ́run ọba ní lọ́nà bá sọ pé òkè ni ẹgbẹ́ nǹkan sí àwọn olùgbé ẹja gbé ilẹ̀ a máa ṣe tahrifu kalim a máa ṣe tahrifu kalim kama yí ọ̀rọ̀ kama tú sọ̀rọ̀ Ọlọ́run Ọba Jalla subhanahu àtọ̀rọ̀ òjíṣẹ́ tó bẹ̀rẹ̀ àti ogbó fún wa bàbá tí láwọn mùsùlùmí táwọn náà máa ń yí ọ̀rọ̀ Ọlọ́run tó clear right ìtọ́lọ̀ ń sọ̀rọ̀ ìtàlọ́bí sọ̀rọ̀ ilé ìtàwọn máa yí tàbá ní ká lò yóò bá nǹkan ó bàjẹ́ ọgbọ́n lálẹ́ ìdásíná àwọn máa yí lọ́rùn ìsìsí àwọn Yahudi nìyẹn olúwa sọ fún anábìrẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam kó wọ́n jẹ́ kí ìsìsí àwọn Yahudi yẹn kó bá òun nínú jẹ́ ọdún yaquluna in utitum hadha fakhuduhu wa in lam tutawhu fadharu àwọn ìlú yóò máa sọ wípé tẹ́ bá lọ bá Muhammad tó bá fún yín ìdájọ́ tẹ̀ ń fẹ́ ìdájọ́ pé àwọn méjì tó ṣe zina tó yẹ ká sọ̀kò pa lọ́dọ̀ wa lábẹ́ òfin wa ṣùgbọ́n táwọn yìí gbé sáàlì rọ́nà àbáyọ lọ́dọ̀ rẹ̀ tó bá fún lọ́nà àbáyọ tẹ́ fi ní sọ̀kò pa àwọn tó ṣe zina yẹn ẹgbàdájọ́ yẹn ẹ̀dìmọ́ kẹ máa lọ ọgbọ́n ẹ̀ pé àtọ̀ ànábì tuntun tó dé ó ní ó mú ìdájọ́ ilé wa ó yá sọ̀kò pa àwọn tó ṣe zina nínú ṣùgbọ́n ànábì yẹn olóso pé alìmọ́sọ̀ kò pa wọ́n pé àkàrí náà wọ́n lẹ́gbà ó ní wáyé lámọ́ tó táwòhù tó tí ò bá fún ní ìdájọ́ tẹ̀ ń fẹ́ yẹn fàábẹ̀rù ẹ̀mọ́gbà tí Muhammadu bá sọ fún wípé ká sọ̀kò pa wọ́n ní zina ni ẹ̀mọ́gbà ìdájọ́ yẹn lọ́wọ́ rẹ̀
ṣe sí táwọn Yahudi Khaybar yẹn tí wọ́n ṣe nìyẹn nígbà tó gbé àwọn Yahudi Banu Qurayza tó gbé wọn dìde píkan lọ bá Ànábì sallallahu alaihi wasallam nípa àdájọ́ àwọn èèyàn méjì tí wọ́n ṣe zìnà lọ́kùnrin tó ti láyá lé àti lóbìnrin tó ti lọ́kọ lé láàrin wọn. Olùwàwá ní ọ̀nà yuridillahu fitnatahu fala tamlika lahu minallahi shay'an. Olúwa ní ọmọ yuridillahu fitnatahu, gbogbo ìtọ́lọ́wọ́n bá ti gbèrò pé òun fẹ́ fìtínà ayé ẹ̀, tọ́lọ́wọ́n bá sọ pé òun fẹ́ hàn ẹnìkan léèmà tó fẹ́ sọ ọ́ nù pé ẹni àánú ni kò lè mọ̀nà láíláí. Fala tamlika lahu minallahi shay'an, ìwọ Muhammad ò lè ní kápá kankan lórí ń tàn, kódà kó wù ọ́ kẹ́niyẹn kó jẹ́ ní ìmọ̀nà kò ní mọ̀nà láíláí. A máa wùwá káwọn èèyàn kan bóyá súnmọ́ wa, bóyá ọ̀rẹ́ wa ni wọ́n, bóyá mọ̀lẹ́bí wa ni wọ́n, ká mọ̀nà báwa náà ṣe mọ̀nà, àwa máa dààmú lórí wọn. Ọlọ́njọ́ mọ̀nà, ọlọ́njọ́ mọ̀nà. Iná tọ́lọ́ bá ní kò ní mọ̀nà, wallahi kò ní mọ̀nà láíláí. Ẹgbẹ́ man yahdihillahu fahuwal muhtadi, ẹni tọ́lọ́ bá fi mọ̀nà, òun ẹni ìmọ̀nà. Wa man yudlil, ẹni tó bá ṣì lọ́nà, falan tajida lahu murshida, ẹ̀rẹ̀ ní kankan tí ó fi mọ̀nà láíláí. Abẹ́lúwa wa kó mọ́ sí wa lọ́nà. Ó bu Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí ọkù rẹ̀ Abu Talib ó gba Islam. Bàbá yẹn ṣe dáadáa sí pọ̀. Bàtí bàbá yẹn ń bẹ láyé, gbogbo àwọn tí wọ́n kó tóró mọ́ Ànábì sallallahu alaihi wasallam ní Mẹ́kà, bàbá yẹn ló dáàbò bo Ànábì sallallahu alaihi wasallam. Wọ́n ti bẹ́ẹ̀ náà Olúwa wa Jalla subhana kò kọ ìmọ̀nà fún Abu Talib. Jọ́ta Abu Talib kú sínú ìmọ̀nà, ó dùn Ànábì, kọ́dà Ànábì sunkún ẹ̀ lọ́wọ́ sọ fún Ànábì rẹ̀ Muhammad pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha. Ó lè fi ẹni tó bá wù ọ́, ó lè fi mọ̀nà láíláí. Olúwa wa Allah kò ló máa ń fi ẹni tó bá wù, olú máa fi mọ̀nà. Abúlé wa akọlọ́wà kó mọ́ jogún àìmọ̀nà, kó mọ́ jogún rẹ̀ fún wa ìmọ̀nà láti mọ̀ yí, kó mọ́ mọ́ kú lórí ẹ̀. Ara àǹfààní tó ń bẹ níbi àdúrà ní Suratul Fatiha nìyẹn pé ihdina siratal mustaqim, gẹ́gẹ́ bí Imam Ibn Qayyim yẹn sì ṣàlàyé rẹ̀ ẹnu Madarij Salikin pé àwa mùsùlùmí kìí pa àmọ̀nà tó gbogbo báyìí la ní bùkátà sí ìmọ̀nà látọ̀dọ̀ Ọlọ́run Ọba lórí àwọn àlámọ̀rí tó pọ̀ nínú ìsẹ̀mí ayé wa àti ìdúró ṣinṣin lórí ìmọ̀nà ká ti mọ̀ yẹn. Torí pẹ̀lú tó jẹ́ mùsùlùmí láàárọ̀ tó bá wọ Ọlọ́run wa kó tó dalẹ́ ó lè di kèfèrí o, kọ́lọ́mọ́ lè kí rẹ̀ ṣẹlẹ̀ sí wa. Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé ayé bá fẹ́ parẹ́, mélòó tí ó jì sínú ìgbàgbọ́ láàárọ̀ yóò sì dìrọ̀ lẹ́yìn tó di kèfèrí. Ẹnìbẹ̀rù mùsùlùmí lẹ́gbà láàárọ̀ tó fi dìrọ̀ lẹ́bàá tó di kèfèrí. Bí ọ̀rẹ́ àpẹẹlẹ mọ́lẹ̀ kú ẹ̀ṣẹ̀lẹ̀ sí wa. Ara díẹ̀ nìyẹn tẹ́lẹ̀ gbọ́dọ̀ fi wúwo kú níbi ká máa tọrọ ìdúróṣinṣin lórí ẹ̀sìn. Ìyàwó Ummu Salama radiyallahu ta'ala anha iná nígbà Muhammad sallallahu alaihi wasallam kì í yẹ kí í gbòòrè tó wọ́n sọ pé ya muqallibal qulub sabbit qalbi ala dinik, ya musarrifal qulub sarrif qalbi ila ta'atik. Náà wọ́n kì í yẹ kí í gbòòrè tó wọ́n sàdúrà yẹn pé Ọlọ́run Ọba tí ó mọ̀ ń yí ẹ̀mí padà, sabbit qalbi ala dinik, fẹ̀mí ìmìrinlẹ̀ lórí ẹ̀sìn rẹ̀. Ya musarrifal qulub, ọba tó mọ̀ ń darí ẹ̀mí, sarrif qalbi ila ta'atik, bá mi yí ẹ̀mí mi, bá mi darí ẹ̀mí mi lọ síbi ìmọ̀ tẹ̀lé ọ. Torí pé alẹ́ gbogbo apárápátá alẹ́ tó fi mú Ànábì Ọlọ́run sí àdúrà báwọn. Àwọn táyì ṣe sàábé táyì ṣe tábì ohun tọ́nà wá jí èrò orí jì tó ẹ̀tọ́ àwọn àdúgbò àtàsìkò tá a bára wa, àdúgbò àti àsìkò tó jẹ́ pé ìdí kèfèrí owó ọ̀rùn pọ̀ ní. So a ní bùkátà tó pọ̀ sí ìmọ̀ tọrọ ìdúróṣinṣin ní ẹ̀sìn, ká máa tọrọ rẹ̀ níwájú Ọlọ́run Ọba. A ní bùkátà tó pọ̀ sí abúlé wa kó fẹsẹ̀ wa kó mọ̀ túbọ̀ fẹsẹ̀ ẹsẹ̀ wa lílẹ̀ lójú ọ̀nà rẹ̀, ọlọ́mọdé àdé kèfèrí láíláí.
wa man yuridillahu fitnatahu falan tamlika lahu minallahi shay'an. Ó lè wọ Muhammad káwọn Yahudi Madina yẹn ká gbà fún ọ ká di mùsùlùmí bíi tirẹ̀, ṣùgbọ́n ìtọ́lọ́run bá ti sọ pé òun fẹ́ fìtínà wọn falan tamlika lahu minallahi shay'an. Òun lè ní kápá kankan lé wọn lórí. Ànábì sallallahu alaihi wasallam ó ní tí Yahudi 40 ní Madina káwọn lọ gbà mí gbọ́ ni la amanat al-yahudu kulluhum, gbogbo Yahudi ayé pàdé ní ìwà gbà mí gbọ́, just 40 of them. Ṣùgbọ́n wọ́n ṣe rí òdodo lára Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n sì wádìí, wọ́n lọ béèrè ìbéèrè, wọ́n question rẹ̀, wọ́n gbọ̀n rẹ́dẹ́rẹ́gẹ́ kákíyà test èèyàn. Ànábì dé pass 100%. Wallahi àwọn Yahudi ò gbà fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n pète pè láti pa, wọ́n lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ọ̀tá àwọn kèfèrí Mẹ́kà pé ẹ̀yà jọ pa. Ṣùgbọ́n wọ́n jalla subhanahu ó na alábẹ̀rẹ̀ Muhammad ó na láàrin wọn. Wọ́n pète pè rí wípé ìkẹ́nà àwọn obìnrin Yahudi ní Khaybar ó tún fi májèlé sínú ìgbà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ní Khaybar yẹn náà ni ọdún keje Hijra. Gbogbo àwọn sàádé tí wọ́n jẹrẹ yẹn jẹ́ náà gbogbo ọ̀rẹ́. Ànábì ń jẹrẹ yẹn lọ, ó ń jẹrẹ yẹn lọ, ní ẹrẹ rẹ sọ pé májèlé ń bẹ nínú mi, Ànábì fẹ́ràn yẹn lẹ̀. Ànábì ti jẹ díẹ̀ nínú ẹ̀. Ṣùgbọ́n tó ní pa Ànábì Ọlọ́run bá Ànábì Ọlọ́run bá jẹ, Ọlọ́run kọ́kọ́ fi hàn pé májèlé ń bẹ ń bẹ. Ọlọ́run ní kó jẹ níbẹ̀. Ọlọ́run sì ní kí májèlé yẹn ṣiṣẹ́ lára Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Àwọn aláìmọ̀ kan kèfèrí wọ́n ní ọ̀rọ̀ tánà bí sọ yí pé ọ̀yẹ́ rí sáyìn ìfẹ́ ti májèlé yẹn lára ohun títí aláwọ̀ ìkọ́ níbi ayẹ́pẹ́ méjèlé yẹn náà lè padà padà yáà wọ́n gbọ́ mi ibi májèlé yẹn jẹ́ pé èèyàn jẹ́ òwò apá ẹni tó jẹ́ yẹn fún bí ọdún mẹ́rin. Ṣùgbọ́n wọ́n bá fi hàn wípé èèyàn ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Pé ìtò máa ń ṣẹlẹ̀ lára wa, ó lè ṣẹlẹ̀ lára tiẹ̀ náà, ṣùgbọ́n wọn Ọlọ́run ọba òun máa ń dáàbò bò sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wa alihi wasallam.